Èkó Àṣàdé 2021 óyá àwọn làlàṣà wa o àwọn làlàṣà wa àṣà má bàjẹ́ kágbé lárugẹ àwọn làlàṣà wa. bẹ́ẹ̀ni o Àṣàdé worldwide àjọṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ àkóso ẹ̀ka ètò àṣà Canada ló ti wáyé tipẹ́ o. báyìí ní Nàìjíríà ìpínlẹ̀ Èkó ló kàn lúrù fẹ́ TVA Àgìdìgbì Ìkẹjà ló ti máa wáyé o. lọ́jọ́ Sunday November 21 ọdún yìí bẹ̀rẹ̀ láago 11 àárọ̀ lórí nílò àjogúnbá àṣà wa láti fi ṣègbédìí ọrọ̀ ajé. a máa ṣàfihàn àṣà tẹwà tí ń bẹnu àṣà. a tún máa ṣèfilọ́lẹ̀ Youth Empowerment Access Center níbi táwọn ti máa káwọn ọ̀dọ́ láwọn nǹkan àjogúnbá wa bí aṣọ òkè àdìrẹ mímọ kòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tó máa dá wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ ni Professor Bayo Ọmọlọ́lá lecturer of world language and culture Howard University Washington DC USA àti Professor Ladipo Ajiboye Professor of linguistics and Yoruba language University of Lagos ló máa dá wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ náà fàmì ẹ̀yẹ dáwọn kò dáṣà ó bàjẹ́ lọ́la. àwọn olórin àtọ́níjọ́ ìbílẹ̀ tó ẹ̀ máa wọn olórin dùnú ṣẹ̀kẹ̀rẹ̀ fújì àpàlà jùjú ló máa ṣeré fún wa lọ́jọ́ yẹn. àwọn àlejò pàtàkì bíi Alhaji Lai Muhammed alákòóso ètò ìròyìn àtàṣà lórílẹ̀‐èdè Nàìjíríà abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó right honourable Mudashiru Obasa honourable Fatai Oluwa chairman committee on tourism and culture Lagos State House of Assembly àtàwọn májàṣà ó bàjẹ́ gbogbo ló ń bọ̀. honourable Solomon Bonu special adviser ni ó mọ̀ kí gbogbo èèyàn káàbọ̀. pharmacist Samata Kibile Yusuf commissioner for tourism art and culture lólùgbàlejò. gómìnà Waba Bájídé Sanwó-Olú lólùgbàlejò àgbà. àwọn orí adé gbogbo olókolókó ọ̀tọ̀kùlú jankan-jankan ló máa wà ń kalẹ̀. aṣọ àdìrẹ tá a mú 5,000 naira péré ni. báyẹ̀ tètè máa pè 09060003104. Lagos State Àṣàdé 2021 powered by Yat9 Communications International Nigeria and Canada. tàbí aláṣẹ àtolùdarí ọmọbọ̀lá níyọ̀ yàtọ̀ yé bàbá àṣà. àtọ́lá àti kòtà nílò yẹ ká fi gbé àṣà lárugẹ nílẹ̀ Yorùbá.